pẹ̀lú bí ìròyìn bó ṣe gba gbogbo orí ẹ̀rọ ayélujára àti gbogbo ìlú wípé ìgbéyàwó máyégún gbogbo ilẹ̀ Yorùbá tó tún jẹ́ aṣíwájú àwọn olórin fújì lórílẹ̀‐èdè yìí Alhaji Wasiu Ayinde ọmọgbọ́nláhàn Masha ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí K1 the Ultimate àti ìyàwó ẹ̀ arábìnrin Adérọ́pò Emmanuela Masha ti pé ìgbéyàwó wọn ti dàrú. Níṣe làwọn tó súnmọ́ ẹbí náà gidigidi tó tún súnmọ́ gbajúmọ̀ olórin fújì náà láti fìdí ẹ̀ múlẹ̀ fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wípé kò sóòótọ́ nínú ìròyìn náà àti pé ìgbéyàwó àwọn méjèèjì kò dàrú rárá. ẹ̀rà ti wípé gbàrà tí ìròyìn náà jáde ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ náà gbé jáde ní ọ̀sẹ̀ kan sẹ́yìn wípé ìgbéyàwó Emmanuela àti Wasiu Ayinde ti dàrú nítorí tó jẹ́ pé gbogbo ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹ́ni ọdún tí Emmanuela máa ń ṣayẹyẹ ọjọ́ ìbí ní Wasiu Ayinde ló máa ń kí tí yóò gbé sórí ẹ̀rọ ayélujára tí yóò máa kọ̀rọ̀ fẹ́ ránṣẹ́ sí obìnrin náà ṣùgbọ́n tí kò ṣe bẹ́ẹ̀ lọ́dún yìí. bákan náà ayẹyẹ tí Wasiu Ayinde máa ń ṣe lọ́dọọdún ìyẹn ayẹyẹ aláṣọ funfun táwọn èèyàn yóò wọ aṣọ funfun lọ síbẹ̀ èyí tí wọ́n ń pè ní white party tó jẹ́ pé Emmanuela ló máa ń ṣe agbátẹrù ayẹyẹ náà tí yóò ṣe kò kárí ẹ̀. níṣe ni kò má rí bẹ́ẹ̀ lọ́dún yìí tí Emmanuela ò tiẹ̀ yọjú débi pé yóò ṣe kò kárí. èyí ni wọ́n ló fà á tí ìròyìn fi ń lọ káàkiri pé àárín àwọn tọkọtaya náà ti dàrú. kódà wọ́n ní Emmanuela ó ti ránṣẹ́ sí àwọn kan tó súnmọ́ Wasiu Ayinde láti bá wọn parí ìjà náà ṣùgbọ́n nígbà tí wọ́n sọ̀rọ̀ àwọn tó súnmọ́ Wasiu Ayinde gidigidi àti Emmanuela tí wọ́n kàn sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ni kò sóòótọ́ nínú ìròyìn náà. wọ́n ní ìdí tí Wasiu Ayinde kò fi gbé ìyàwó ẹ̀ sórí ẹ̀rọ ayélujára lórí lásìkò ọjọ́ bí ọdún yìí ìnípa àwọn méjèèjì wọ́n ti jọ ṣèpàdé ìkọ̀kọ̀ wọ́n ti pinnu wípé káwọn gbé ìfẹ́ àwọn pamọ́ díẹ̀ kúrò lójú àwọn èèyàn àti lórí ẹ̀rọ ayélujára nítorí àwọn abínú ẹni. kódà àwọn wá tú àṣírí ńlá wípé àwọn tọkọtaya náà yóò jọ gba ayé lójú láìpẹ́ yìí nítorí pé Wasiu Ayinde ti fẹ́ parí ilé ìtura ìyẹn òtẹ́ẹ̀lì àwòṣífìlà kan tí iye owó ẹ̀ yóò fẹ́ tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin mílíọ̀nù náírà $700 million sí agbègbè Alẹ́ Avenue ní Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. kódà wọ́n ní ibi alájà mẹ́rin ní òtẹ́ẹ̀lì olówó ńlá ẹ̀ tí wọ́n sì ní sàmọ́ nǹkan. wọ́n ní Emmanuela ní Wasiu Ayinde kọ́ òtẹ́ẹ̀lì náà fún o àti pé àwọn méjèèjì yóò jọ máa ṣàkóso ẹ̀ ni. wọ́n ní ilé yìí ìlànà àwọn méjèèjì yóò fi jọ àwọn èèyàn lójú láìpẹ́ yìí láti fìdí múlẹ̀ pé kì í ṣe pé ìgbéyàwó wọn ò dàrú nìkan àwọn méjèèjì tó jọ ń da okòwò pọ̀ níbi tí ìfẹ́ àárín wọn tó ní agbára dé. ṣùgbọ́n títí dàsìkò yìí o pẹ̀lú bí àwọn mọ̀lẹ́bí Wasiu Ayinde àtàwọn tó súnmọ́ Emmanuela bá ṣe ti kàn sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ yìí Emmanuela àti Wasiu Ayinde àwọn méjèèjì kò tí ì sọ̀rọ̀ lórí awuyewuye tó ti gba ìgboro náà títí di àsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí.